Ẹ wo ẹ káàárọ̀ o, ẹ káàsán, ọ̀dẹ̀ òdùbí, adẹ̀kú ìbẹ̀rẹ̀ ọdún tuntun o. Gbogbo wa la kí wípé ọdún yìí á sọ̀ wá sówó, á sọ̀ wá sáìkú, baálẹ̀ ọ̀rọ̀, pàápàá jùlọ ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ̀yin la ó máa wá, àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá. Ẹ wo mo tún ti gbé e dé o. Ṣé ẹ fẹ́ gbọ́ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Sókótó? Àgbò tó tàdí mẹ́yìn lọ̀rọ̀ àwa agbésùmọ̀mí o, nítorí wọ́n ti múra gidigidi láti ṣe ìkọlù tó lágbára, tó sì jẹ́ pé Amẹ́ríkà wọn ò ràn wá lọ́wọ́ o. Ta ló sọ bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ni o, Primate Elijah Ayọ̀délé, ìyẹn politician prophet. Ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ lódìdí. Aláṣẹ àtolùdarí ìjọ Evangelical Spiritual Church, ìyẹn Primate Elijah Ayọ̀délé ni o. Ó ti jáde, ó ti ṣe kìlọ̀kìlọ̀. Àwa mọ̀ bóyá ìran ni bàbá rí o àbí bàbá kìlọ̀ this time, torí wọ̀nyí máa ríran. Ó ti ṣe kìlọ̀kìlọ̀ fún bàbá Tinubu. Ó ní ṣe dágbò tó tàdí mẹ́yìn, agbára ló lọ mú wá o. Àwọn agbésùmọ̀mí àtàwọn bókobòko òun ni wọ́n ń plánù ìkọlù tó máa lágbára, which is heavily attack. Ó ní wọ́n ń plánù ìkọlù tó máa lágbára sí orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láti ọwọ́ àwọn US sí Sókótó lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí. Ó wà ní fún díẹ̀ yìí wọ́n ti lọ ṣara wọn jọ, wọ́n ti ń plan heavily attack tó dẹ̀ máa lẹ́tìkẹ́ tó máa lẹ́gbàgọ̀. Ẹ jẹ́ n gbé yín débẹ̀ lódìdí. Primate Elijah Ayọ̀délé ni o. Ó ní ṣe rí orílẹ̀-èdè US wọn ò rọ Nàìjíríà lọ́wọ́ rárá o. Ó wá ṣàlàyé lórí àdó olóró tí wọ́n jù gbàm sí ìpínlẹ̀ Sókótó. Ó ní wọ́n fi yẹn disguise ni o láti carry out agenda èyí tó ní against Nàìjíríà. Ó láwọn US fi yẹn disguise lásán ni. Ẹ tún wá gbọ́ bó ṣe lọ. Ó tún wá sọ ọ́ di mímọ̀. Ó ní ohun tó ṣe ni láàánú jù ni pé ṣe rí àtáàkì tí àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe yìí, ó tú àṣírí bàbá Tinubu ni. Wọ́n ló fẹ̀dí bàbá Tinubu síta, pàápàá jùlọ àsìkò ètò ìṣèjọba bàbá Tinubu. Ó ló fi hàn gàdàgbàǹgbà wípé bàbá Tinubu ti wíìkì. Wọ́n ti tú àṣírí fún àwọn orílẹ̀-èdè US wípé ààrẹ Nàìjíríà ti wíìkì, kò lè ṣe kankan lórí ọ̀rọ̀ ààbò àfìgbà tó wá ń pe àwọn. Fún ìdí èyí, Primate Elijah wá pariwo. Ó ní ẹ̀yin ọmọ ogun Nàìjíríà, ẹ ṣara sójú kan, ẹ parapọ̀ kẹ́ ẹ tètè wá ọgbọ́n tó máa lágbára láti fi borí ètò ààbò tó mẹ́hẹ. Bàbá ní kán ṣarajọ láti fi borí ètò ààbò tó mẹ́hẹ. Ó ní ṣe rí nǹkan tí Amẹ́ríkà ṣe, ó ní ìyẹn ò ní dá insecurity kágbésùmọ̀mí kò lè dá wọn dúró, bí kò ṣe pé yóò tún máa fún wọn lágbára sí ni. Wòlíì Elijah ó ní kí bàbá Tinubu má yọ̀ o. Ó ní kí bàbá Tinubu má yọ̀ rárá nítorí àṣírí ẹ̀ ti tú pé kò lágbára. Kódà wọ́n ní bí ò bá múra, ìjínigbé kò ní stop lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ tiẹ̀ jẹ́ kí Trump bọ́ǹbù gbogbo àwọn ìka ènìyàn náà. Ìgbà yẹn láwa mọ̀ bóyá ìjínigbé máa lọ àbí kò ní lọ o. Ẹ jẹ́ kó bọ́ǹbù gbogbo àwọn ènìyàn. Àbí ìgbà yẹn la máa mọ̀ tí ìgbà táwọn àjọ orílẹ̀-èdè Amẹ́ríkà dá sí. Ẹ rí i pé ó rọrùn díẹ̀ yàtọ̀ sí ti tẹ́lẹ̀ tá a kàn fojoojúmọ́ pariwo tí a ò rí ẹni kankan gbà wá, tá a ò rí ẹni kankan dá sí wa. Nísìnyí a tún wá rí àwọn Amẹ́ríkà tó tún wá ràn wá lọ́wọ́. A tún wá sọ wípé wọ́n fẹ́ wá jà wá lólè ni. Ìgbà tó kó àlùmọ́nì gan, kí la fi dà? Ṣé àwọn ara wa kọ́ là ń jára wa lólè? Àbí? Now torí
Elijah ń pariwo sí pé kí àwọn ọmọ ogun Nàìjíríà kó dira. Ẹ má gbàgbé pé inú ọmọ ogun Nàìjíríà làwọn Boko Boko wá sí o. Àwọn Boko Boko Miyetti Allah ń bẹ nínú àwọn ọmọ ogun Nàìjíríà o. Bẹ́ẹ̀ àwọn repentant Boko Boko yẹn inú ọmọ ogun Nàìjíríà ló kó wọn sí o. Ká tiẹ̀ sọ ká dúpẹ́ lọ́wọ́ CJ Musa tó ń jẹ́ káṣírí kankan tú. Ẹ wá sọ fún mi, ṣáwọn náà ló fẹ́ dúró tán? Ẹ wò ó, bàbá Elijah, ọ̀rọ̀ yín gan ó ní ìdádúrà. Ẹ̀yin ò rí ìran sí Nàìjíríà pé báyìí ní Nàìjíríà ṣe máa dáa. Àfi ìran olóṣèlú nìkan lẹ́yìn máa ń darí. Kí ló dé? Ọ̀rí a ò gbọ́dọ̀ ṣèdájọ́ wòlíì ni, ṣùgbọ́n ṣe rí bàbá yìí a ò lè pè é mo ṣe pè é ní politician prophet la kà yín kùn, nítorí àwọn tó kù ṣàwà bẹ̀ wọ́n ganu sí ọ̀rọ̀ òṣèlú, ṣùgbọ́n primate Elijah Ayọ̀délé tí wọ́n pọ̀. Kọ̀ọ̀lọ́kẹ́ ẹ gbàdúrà kí àtàkì má ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ fi bàbá Tinubu lẹ̀, ẹ filẹ̀. Tẹ́ ẹ bá ní ìfẹ́ orílẹ̀‐èdè Nàìjíríà, ẹ gbàdúrà kí àtàkì kó má ṣẹlẹ̀ ni. Kò ṣe kẹ́ ẹ tún máa sọ nǹkan míì. O. Ẹ wo ọmọ Nàìjíríà, àwa gan ṣe tán láti kojú agbésùmọ̀mí lábẹ́ bó bá ṣe wù kó ṣe rí. Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ṣé rárá tá a fi pariwo rèé o wípé ẹ̀jẹ̀ á bọ́ nítorí tá a bá bọ́ irú àwọn wọn negotiate kò ní síbẹ̀. Irú àwọn tó ń jáde èsì tó ẹ̀ṣẹ̀ bá sọ ọ̀rọ̀ mi kò ní síbẹ̀. Ẹja ka àtẹ̀jíṣẹ́ Òyìnbùchí ó ní ṣé primate Elijah bẹ lára àwọn tó negotiate pẹ̀lú agbésùmọ̀mí ni? Àbí ó ń bẹ́ẹ̀ nígbà tí wọ́n ṣe ìpàdé wípé àwọn plan láti ṣe ìkọlù fún Nàìjíríà. Bàbá wọn ní ẹ gbájúmọ́ iṣẹ́ Olúwa nítorí ó jẹ́ kí ìjọba Nàìjíríà gan kí wọ́n yẹ̀ yín lọ́wọ́ wò torí tá a bá fẹ́ sọ àwọn Kristẹni gan ló pọ̀ tó di orílẹ̀-èdè Nàìjíríà mú jù. Ṣé rí agbésùmọ̀mí yìí látayébáyé ni Mùsùlùmí àti Kristẹni ti jọ wà ní ìrẹ́pọ̀, ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ nísìnyí tí gbogbo rẹ̀ fi wọ́ tó fi di kọlù kọgbà. Ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ kan tó kù yìí, ẹ jẹ́ gbọ́ ohun tí àwọn ènìyàn sọ. Bẹ́ẹ̀ lélẹ́yìí sọ̀rọ̀, ó ní ẹ sọ fún bàbá Tinubu kó ṣe ohun tó tọ́ bí kò ṣe pé kán pín orílẹ̀-èdè. Bẹ́ẹ̀ ni, ẹ pín orílẹ̀-èdè kó ní kálukú lọ láyọ̀ àti àlàáfíà. Tó àárín ìjù báyìí lọ nítorí a máa bẹ ọ bí ẹni bẹṣu ni. Atẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀nà o. Gbogbo ẹni tó bá wá láò ní dé, ohun màlá ò ní dé bá. Ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ yàwó yọ̀ pé Yorùbá nation is the only solution. La fi kì í pé ó dàbọ̀.